ìtẹ̀síwájú ṣáni ti tàwa Ọlọ́run ló dé. Mo kí gbogbo wa ní lóko ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tí ẹ ti ń wò mí. Èmi náà ni ọmọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè. A kú dédé wòyí, àsìkò ọjọ́ pípẹ́. Àìsàn ó kéré ó tóbi, Ọlọ́run ní fi kan ẹnì kọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ ní àrùn. Ẹni tí ibà ò bá ti ṣe rí, òní ó mọ̀ pé ní ó sọ pé òun ní agbára. Àmọ́ tí ibà bá múyàn tàbí táífọ́ọ̀dù, ẹ mọ̀ pé kò sí agbára kankan bì kan. Àyàfi ẹni tí Ọlọ́run bá wòsàn. Gbogbo wa ni aláìsàn, àyàfi ẹni tí Ọlọ́run bá wòsàn. Ó tó gbà díẹ̀ kó tó di pé mo wá sí orí ètò fún ìdí kan tàbí méjì. Ìdí alákọ̀ọ́kọ́ náà ni pé recently, ní nǹkan bí 2 weeks ago, mo ń lọ sí location kan ni. Ó ní ìjì yẹn kan jà níwájú. Ó di pé mo sáà ní sùúrù díẹ̀. Bí igi yẹn ṣe kó sí mi lójú nìyẹn. Ìyẹn ojú eléyìí. Ó wá tó bí ọ̀sẹ̀ kan tí nǹkan yẹn fi wà ńbẹ̀ tí ò yọ. Ó tó bí ọ̀sẹ̀ kan. Ìgbà náà ló tún wá rẹ̀ mí mọ́. Àmọ́ alhamdulillah, bí ìjẹta ni kíní tá à ń wí ló ṣẹ̀ yọ. Gbogbo ìgbà tó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ yẹn mi ò lè wo, kódà fóònù gan mi ò lè tẹ̀. Àti jáde síta gan gbà mí ó máa ń ṣe mí bákan bákan. Tẹ bá rí gan sì pé ojú ẹ̀ ṣe ń yọ mí díẹ̀díẹ̀. Àmọ́ alhamdulillah, a dúpẹ́ f'Ọlọ́run. A dúpẹ́ fún Ọlọ́run. Nǹkan tí ó tó nǹkan náà ni wọ́n ní ká lò t'Ọlọ́run dẹ̀ jẹ́ kí kíní yẹn yọ. Táwọn mi ti ń pè pé kí n lo oògùn ọ̀fà ṣe nǹkan kan ṣe gbogbo ẹ̀. Ọlọ́run ní dà á láàmú. Ọlọ́run ní fi nǹkan burúkú kó fi kan ẹnì kọ̀ọ̀kan wa. Ìyá kan ni mo kàn rí, ẹ̀yìn bá ní arákùnrin wa ṣàdúrà. Ó bá ní kí n lọ wá omi díẹ̀ kí n fi ṣúgà sí. Ó ní kí n ṣe àdúrà sí dáadáa. Ó ní kí n kan sí ojú mi. Wàláhì mo kan sí njọ́ náà. Ọjọ́ kejì ni nǹkan yẹn yọ. Mo dúpẹ́ f'Ọlọ́run lórí ẹ̀, alhamdulillah. Ẹ wá rí ètò tí mo mú wá ní òní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Òun náà ni nǹkan tí a ń pè ní numerology. Ìyẹn ìmọ̀ nọ́mbà. Ẹ rí ìmọ̀ nọ́mbà.
nǹkan tó deep tó kẹnu ni nǹkan tó deep tó kẹnu numerology nǹkan tó deep tó kẹnu gan ni. Gbogbo nǹkan yìí òun ló ti wà lórí íńtánẹ́ẹ̀tì dáadáa, kì í ṣe tuntun rárá, àmọ́ ọ̀nà tí olúkálùkù wa gbé gbà òun ló yàtọ̀. Àwọn ẹlòmíì nǹkan tí wọ́n lè kọ́ láti inú wẹ́bsáìtì kan tàbí míì. Àwọn ẹlòmíì dẹ̀ lọ fi owó kọ́ kínní yìí tí wọ́n lọ sí square. A lè wá fi àwọn tí wọ́n lọ kọ́ gangan yàtọ̀ sáwọn tí wọ́n kàn rí online tí wọ́n kàn rí bí wọ́n ṣe ń ṣe jẹ́ kí n táìpù orúkọ mi ṣe gbogbo ẹ̀. Ìlànà olúkálùkù wa yàtọ̀. Ìlànà tí àwọn òyìnbó fi gbé kalẹ̀ ó yàtọ̀ sí ìlànà tí àwa Yorùbá ta fi gbé kalẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ rí nọ́mbà máa ń sọ̀rọ̀ gan gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Nọ́mbà máa sọ̀rọ̀, ọ̀rọ̀ tí nọ́mbà sọ ó jìn ó dìpù gan. Òǹkà kíkà nǹkan tó ní agbára ni. Ọlọ́ọ̀ba kò ní dá nǹkan kan sórí ilẹ̀ àyàfi kó máa ní ìtumọ̀, kó máa ní òǹkà. Gbogbo Quran tẹ́ rí yẹn, gbogbo òǹkà tó wà ń bẹ̀ òun ló ní ìtumọ̀. Ẹ wá rí òǹkà tí a ń sọ̀rọ̀ nípa èyí, nǹkan tó ní agbára ni. Nǹkan tó ní agbára ó ní òǹkà. Èmi ò sọ pé àwọn tó ń tẹ yẹ̀pẹ̀ wọn mọ nǹkan tí wọ́n ń ṣe o. Mi ò dẹ̀ sọ pé Ifá kò fọhùn re. Mi ò sọ pé àwọn tó ń lo tẹ̀sbà wọn rí nǹkan kan o. Ìmọ̀ olúkálùkù yàtọ̀ síra wọn. Ẹ wá rí ìmọ̀ nọ́mbà tí mo fẹ́ ṣàlàyé yìí. Ìmọ̀ nọ́mbà jẹ́ kinní kan tó jẹ́ pé ó wide, ó dẹ̀ jinlẹ̀. Nǹkan tí olúkálùkù bá mọ̀ òun ni ó máa ṣàlàyé ẹ̀. Tó bá jẹ́ pé ìmọ̀ yẹ̀pẹ̀ ló mọ̀, àwọn nǹkan kan wà tó jẹ́ pé yẹ̀pẹ̀ á sọ, nọ́mbà lè má sọ. Àkànkan dé wà tó jẹ́ pé nọ́mbà á sọ, yẹ̀pẹ̀ lè má sọ. Bẹ́ẹ̀ ni wọ́n tú àṣírí ju ara wọn lọ. Ẹ wá rí ìmọ̀ numerology tí mo fẹ́ mú ẹnu bà yìí. Àwọn tó bá jẹ́ professor nínú ìmọ̀ nọ́mbà wọ́n máa ń bìlífù pé kò sí nǹkan tó ń jẹ́ àṣàsí. Wọ́n bìlífù pé kò sí nǹkan tó ń jógùn. Wọ́n bìlífù pé gbogbo nǹkan pátá tí Ọlọ́run ṣe, gbogbo nǹkan pátá tí Ọlọ́run ṣe ó ṣe nínú ìmọ̀ nọ́mbà ni. Ó ṣe nínú ìmọ̀ nọ́mbà ni. Láti ara nọ́mbà wọ́n máa fi ba ayé èèyàn jẹ́. Tán bá da nọ́mbà tí ò ṣe papọ̀ mọ́ titi ẹ, wọ́n lè da ayé ẹrú. Látara nọ́mbà wọ́n á fi máa ń mọrú obìnrin, irú ọkùnrin tó yẹ kéèyàn fẹ́. Láti ara nọ́mbà wọ́n máa fi mọ irú iṣẹ́ tó yẹ kéèyàn ó ṣe. Látara nọ́mbà wọ́n máa fi mọ irú ìlú tó yẹ kéèyàn dúró sí. Bẹ́ẹ̀ ni ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa bí wọ́n ṣe máa ń fi nọ́mbà ba ìgbésí ayé ẹlòmíì jẹ́. Mo ti máa ń sọ̀rọ̀ yìí ní àwọn previous video mi fún gbogbo àwọn tó bá ń follow mi. Mo ní ẹ kíyèsí, èmi kì í wo bọ́ọ̀ o, àmọ́ nínú research téèyàn náà ti gbá díẹ̀díẹ̀ lórí ìmọ̀ nọ́mbà yìí. Àwọn numbers kan wà tó jẹ́ pé tí wọ́n bá fún àwọn players, ẹ kíyèsí irú àwọn players bẹ́ẹ̀, nínú 100% wọn 85% wọn á máa ní agídí. Wọn ò dẹ̀ ní máa fẹ́ gbọ́ control yẹn lórí field.
ara àwọn nọ́mbà yẹn ni tí players bá ń lo number 10, tí players bá ń lo number 11, number 10 and number 11 tí players bá ń lò. Lára àwọn èyí tí mo lè mú wá tẹ bá kíyèsí irú àwọn players bẹ́ẹ̀, wọ́n lè jẹ́ nìkan tó máa ní agídí. Ẹ̀yin wá wò ó, tí players kan bá wà tó bá ti ń lo bóyá number 90 tàbí number 9 tàbí number 81 tàbí number 18 ní klọ́ọ̀bù kan tó kìkì ẹ̀ ti kàn dáadáa tí wọ́n ti mọ̀, bóyá wọ́n wà rà sí klọ́ọ̀bù mi, mo kàn fáwọn eléyìí ṣe àpèjúwe ni o, wọ́n wà rà sí klọ́ọ̀bù mi, wọ́n wá fún ní number 4 tàbí wọ́n fún ní number 40, wọ́n fún number 22. Ẹ lè má gbórúkọ players yẹn mọ́, wọ́n lè má gbọ́ mọ́. Ṣé rí ìyẹn lọ bẹ́ẹ̀ nípa pé irú ọkùnrin wo, irú obìnrin wo o ni mo lè fẹ́. A máa sọ yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ àmọ́ lè má jẹ́ òní. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí èèyàn bá jẹ́, ẹ jẹ́ ká ṣe bóyá bíi ká ní bóyá ẹni yẹn jẹ́ February 8, 1978. Nǹkan tí mo ṣe, calculation tí mo ṣe yìí, a sì máa sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá yá. Nígbà tí èèyàn jẹ́ February 2, as in February 8, 1978, nínú mọ̀ nọ́mbà targeti single number tó jẹ́ 8. Irú ẹni bẹ́ẹ̀ tó ń lo kádàrá yìí, tó lo 8 ní kádàrá, olójú nǹkan tó máa lè ṣe ní ayé, olójú ìyàwó tó lè fẹ́. Excuse me. Ìyàwó tó bá ti gbé wá, tó bá yẹ pé ìyàwó tó fẹ́ fẹ́, ẹ mọ̀ wípé ní a sọ wípé ní irú ọkùnrin yìí tó tàbí ní February 8, 1978 tí kádàrá nọ́mbà ẹ̀ jẹ́ 8, ó ní bá ṣe calculate yẹn, a máa sọ nípa ẹ̀ tó bá yá. Tí kádàrá ẹ̀ jẹ́ 8, ó lójú obìnrin tó lè fẹ́. Tí a bá rí obìnrin tí kádàrá ẹ̀ bá jẹ́ 4, wọ́n lè sọ pé kó jìnnà sí i. Onírú nọ́mbà tí 8 lè fẹ́, tí 8 ó fi gbádùn lé ayé ẹ̀. Ẹ wá rí ẹni tí kádàrá ẹ̀ bá jẹ́ nọ́mbà 8 yìí, a máa ń sọ gbogbo ìgbà pé gbogbo nǹkan kọ́ ni oògùn, gbogbo nǹkan kọ́ ni oògùn. Ẹlòmíì ó ti ń ṣe oògùn láti ìgbà kékeré ẹ̀, kódà títí tó fi pé 40 years kò sì tí ì dá. Gbogbo nǹkan kọ́ lóògùn. Irú nọ́mbà 8 yìí tí part life ẹ̀ jẹ́ 8, wọ́n ṣàlàyé nǹkan tó lè mọ lónú ayé. Wọ́n ṣàlàyé irú ìlú tó lè gbé. Tó bá tó láwọn fẹ́ lọ ìlú kan sí pé gbìyànjú lọ sí Canada, èmi náà fẹ́ lọ Canada. Canada tẹ rí yẹn, alifábẹ́ẹ̀tì kan ni, Canada. Gbogbo eléyìí nínú mọ̀ numerology, wọ́n á ṣe calculation yẹn fún yín. Ìyàtọ̀ tí táwọn òyìnbó fi yàtọ̀, tó ti yàtọ̀ sí ti Yorùbá, òun náà ni nínú èdè Yorùbá a ní kọ́nsọ́nàǹtì àti fáwẹ́lì. Aiye, ìwọ̀wù, a, he, ae, i, o, ọ, u.
ó ní bí wọ́n ṣe máa fi ṣe calculation ìlú yìí ìyẹn Canada yìí òǹkà tó bá gbé wá orúkọ tó ń jẹ́ torí ẹlòmíì tó bá ti kúrò ní ìlú tó wà á lọ change orúkọ ní odi ìlú á lọ change orúkọ ní odi ìlú bóyá wọ́n sọ ní Ismail ó dẹ̀ ń lo abi ní February 8 1978 kádàrá tó gbé wálé ayé 8 ni Ismail tó gbé wálé ayé ká ní ó jẹ́ gbàtàn ṣe calculate ẹ̀ ó jẹ́ 2 àwọn ní 2 plus 6 equal to 10 ó fún wa ní 1 ìlú Canada tó wá ń lọ bí wọ́n gbà tó ń ṣe ìṣirò ẹ̀ ó jẹ́ 4 wọ́n kàn fi ṣàpèjúwe ni ó jẹ́ 4 àwọn ní ká ro 4 pọ̀ mọ́ no ká ló jẹ́ 3 sorry ó jẹ́ 3 Canada tó ń lọ nìyẹn 3 àwọn ní ká ṣe calculation 3 pẹ̀lú 1 ó wá fún wa ní 4 ó ní ìtumọ̀ 4 tí òǹkà orúkọ ẹ date of birth ẹ àti ìlú tó ń lọ ń tó fún wa tá a bá mú single number jáde ń bẹ̀ nǹkan tó bá fún wa nítumọ̀ ìtumọ̀ yẹn ni wọ́n á fi bá ìwọ sọ̀rọ̀ tó bá bílífù pé ká tiẹ̀ ṣe bí àpèjúwe ń sìn ó mú 4 wá ó mú wá ìtumọ̀ tí wọ́n fi 4 tú fún ẹ ní part life ẹ ni mí ni pé kádàrá tiẹ̀ ká ní bí àpẹẹrẹ ǹsìn kó jẹ́ pé kádàrá ẹ̀ ká tiẹ̀ sọ pé kò tiẹ̀ mú 4 wá ó mú 8 wá ẹ̀dá fi ṣàpèjúwe ó mú 8 wá kádàrá ẹ̀ tó gbé wálé ayé 8 ni wọ́n lè máa túmọ̀ ẹ̀ fún ẹ pé 8 tó ń lò yìí o àti ní àkójọ ẹ láyé ó kù sí ọwọ́ Ọlọ́run nítorí pé ìnákúnà ẹ lè pọ̀ mo kàn fi ẹ ṣàpèjúwe ni o gbà tí wọ́n wá ro 8 yẹn pọ̀ mọ́ nọ́mbà tí ìlú tó wà ó tún wá fún ẹ ní 8 a máa jẹ́ kó yé ẹ pé kí ọ̀rọ̀ ẹ kó má já sí ẹni tó ti kó wálé ayé kan tẹ́lẹ̀ rí tó wá padà tó wá délé ayé tó ti jayé ńgbà yẹn tó wá padà wá délé ayé tó wá ń san gbèsè wọ́n á ní kó ṣọ́ra fún gbèsè ìlú tó wà wọ́n á ní kó ṣọ́ra láti máa yáwó wọ́n á nílùú tó wà o wá lè ní ọ̀pọ̀ èèyàn tó yẹ pé wàá máa ràn lọ́wọ́ wọ́n á ní kó ṣọ́ra fún orí tó kó lè bá ara kò jọ ṣe ni pé nǹkan tí yẹn túmọ̀ sínú tó wà yàtọ̀ sí nǹkan tó túmọ̀ sínú part life ẹ̀ ó ní bí a ṣe máa ń wò ní tí a máa fi ń wo rúlù téèyàn bá lè gbé ẹlòmíì dẹ̀ ní ó lè má ti lọ sílùú yẹn ó kàn lè list ìlú tó wà pé mo fẹ́ lọ sí Abuja mo fẹ́ lọ sí Canada mo fẹ́ lọ sí England mo fẹ́ lọ sí Ethiopia mo fẹ́ lọ báyìí èwo ló dáa wọ́n wá ṣe lé gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n wá ṣe àfi bá ẹ sọ̀rọ̀ lórí èyí tó dáa nínú ibi tí ó yẹ kó o lọ ìmọ̀ nọ́mbà ò ṣe fọwọ́ rọ́ṣẹ́ tì sẹ́gbẹ̀ẹ́ àmọ́ nínú yàrá yìí a máa yànnà náà fún gbogbo wa àmọ́ nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo wa ni pé mi ò béèrè owó kankan lọ́wọ́ anybody torí àǹfààní pọ̀ ní ayé yìí ó pọ̀ sùà lẹ́nu ìgbà tí ó ra rẹ̀ mí díẹ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pè ó dá ẹlòmíì wọ́n sẹ́ndì owó oògùn sí mi kódà ẹlòmíì wọ́n tún kọ́ fún mi pé ẹ lọ ra oògùn báyìí pé oògùn tí mi ò gbọ́ rí pé oògùn yìí ó dáa tẹ́ bá lò fún nǹkan báyìí ní àwọn tablets alhamdulilayi tí àbágbélé tó báyìí kalẹ̀ ní ibo lèmi ti fẹ́ mọ̀ ibo lẹ́yìn náà ti fẹ́ mọ̀ mi àǹfààní dẹ̀ pọ̀ lọ sùà ṣe rí ìmọ̀ nọ́mbà tí a lè fẹ́ mọ̀ yàtọ̀ sí ká máa fi àwọn tó tún wúlò fún jù dáadáa bóyá wòlíì so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ ẹ lè fẹ́ mọ̀ láti
lè fi máa correct ara yín. Ibi tí ìmọ̀ nọ́mbà jìn dé, ìmọ̀ nọ́mbà tún máa calculate ọjọ́ kọ̀ọ̀kan nínú ọjọ́ fún yàn yàtọ̀ sí àwọn app tí wọ́n ń lò. Lóòótọ́ app tí wọ́n ń lò yẹn náà ń sọ̀rọ̀ àmọ́ ó yàtọ̀ bí wọ́n ṣe explain ní ìjìnlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni calculation lélẹ́yìí, mathematics ni eléyìí, ó ṣe ọ̀rọ̀ spiritual or ṣe máa wo kinní kan, ó yàtọ̀ gédéǹgbé. Ṣé wá rí, a lè fẹ́ mọ̀ bóyá mi ò fẹ́ ṣiṣẹ́ oníṣẹ́, ok, iṣẹ́ eléyìí ń sìn ká sọ pé bóyá torí pé nìkan ń ta pure water, wọn náà fẹ́ ta pure water, ó fẹ́ sọ company ẹ̀ ló kọ, ó fẹ́ ṣe gbogbo, ó fẹ́ ṣe anything. Bí a ṣe máa ń fi nọ́mbà wò, nọ́mbà ń sọ̀rọ̀, wàláì nọ́mbà ń sọ̀rọ̀. Ó ní mo fi mú ètò náà wá. Àmọ́ kinní kan tí mo fẹ́ fi ṣe àǹfààní fún gbogbo wa, tí mo fẹ́ ká máa treat lórí ètò yìí, torí pé ṣe rí ilé ayé tá wà yìí, èmi ò lè kára mi kó lóòótọ́, kò sí lóòótọ́ o, ọlọ́ọ̀ba nìkan ló lóòótọ́ àtàwọn òjíṣẹ́ tó ti lọ. Kò sẹ́ni tó lè dàbí àwọn olójíṣẹ́, àwọn òjíṣẹ́ kò sẹ́ni tó lè dàbí ẹ̀. À ń gbìyànjú ni, kò sí olóòótọ́. Èmi gan tí mo wájú yín yìí, èmi ò sí olóòótọ́. Àmọ́ àwọn kankan tó yẹ pé tí èèyàn bá ṣe, ayé ní ó sọ pé olóòótọ́ léèyàn. Mi ò lè wá sí àkọsọ pé òótọ́ gbogbo nǹkan tí màá ń sọ òótọ́ ni. Ayé ní ó sọ pé olóòótọ́ ni ẹni yìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹlòmíì ti bàjẹ́, ìgbéyàwó ẹlòmíì ti dàrú, ẹlòmíì ti fọkọ tí ò yẹ kó fẹ́, ẹlòmíì ti fẹ́ obìnrin tí ò yẹ kó fẹ́. Ẹ wá rí fífẹ́ obìnrin àti fífẹ́ ọkùnrin, pàápàá jùlọ àwa ọ̀dọ́ tá a wà ní àgbáyé ń sìn, nínú pásítọ̀ ni o, nínú àfáà ni o, nínú aláwo ni o. Tí ẹlòmíì bá sọ pé ẹ jọ̀ọ́ mo fẹ́ fẹ́ lágbájá báyìí báyìí bá mi wò ó, bóyá nu pé kò sáàyè, ẹlòmíì á lóun ti wò á ló dáa, bóyá kò dẹ̀ wo nǹkan kan. Àmọ́ lánàá yìí ẹ̀yin gan lè mọrú obìnrin àti irú ọkùnrin tó yẹ kẹ́ fẹ́. Bẹ́ẹ̀ ni bí a ṣe máa tó ni pé ní ojú screen mi tó ń display yẹn, WhatsApp number mi yìí, gbogbo ẹni tí ó bá ní interest, ẹ send the full date of birth yín, orúkọ tẹ́ ń jẹ́ gangan, orúkọ tẹ́ ń jẹ́, bóyá àwọn tá a sí ní Nàìjíríà, bóyá a ti kúrò ní Nàìjíríà àti lọ change orúkọ tẹ́ change yẹn gangan tí wọ́n fi ń pè ìlú tẹ́ wà, ẹ máa kọ orúkọ ìlú tẹ́ wà, ẹ máa kọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Date of birth, date of birth, date of birth, orúkọ name, orúkọ tẹ́ ń jẹ́ àti name of the country or state tẹ́ wà. Bí àpẹẹrẹ tá a bá fẹ́ kọ date of birth wa, ẹ jẹ́ ká kọ in good format. Ó ṣe pé ní àkàn máa kọ 10/2/1928. Ẹ jẹ́ ká kọ ní bóyá October 2/1928. Orúkọ gangan bá ṣe kọ tá à ń jẹ́, bóyá tó wà nù ID card wa ni o, bóyá tó wà nù registration kìíní wa ni o, bẹ́ẹ̀ la ṣe máa kọ. Nǹkan mẹ́ta tí mo nídìí nìyẹn. Date of birth yín, full date of birth, orúkọ yín tẹ́ ń jẹ́ àti ìlú tẹ́ wà. Fún àǹfààní àwa tí a bá mọ date of birth wa, orúkọ tẹ́ ń jẹ́ àti ìlú tẹ́ wà, ẹ máa kọ. Ṣé ẹ rí nínú orúkọ tẹ́ ń jẹ́ àti ìlú tẹ́ wà, ó ní
ó máa jẹ́ ọ̀rọ̀ tí a máa fi treat topic tá máa kọ sílẹ̀ àmọ́ fún security purpose irú orúkọ ẹni náà a ní display síta àmọ́ a máa kọ́ra wa bí wọ́n ṣe máa ń ṣe calculation orúkọ yẹn but orúkọ ẹni yẹn a ní kọ síta a kàn lè kọ date of birth àti ìlú tó wà so èmi màmá mi máa ṣe ṣàlàyé gbogbo ẹ̀ tí ó fi yé ẹni so ẹni tó bá ní interest láti mọrú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n free láti send àwọn nǹkan tí mo dákọ̀ sórí nọ́mbà tó ń display lórí WhatsApp nọ́mbà yìí 09053332747 a máa fi bára wa sọ̀rọ̀ ẹ wá ní ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà yìí náà ni ọmọ yín àbúrò yìí olólùfẹ́ yín Dr. Mutiola láti gbé ìtàyè mà sí wáyé tó bá dìgbà mi á tún mọ ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ ìkùnmọ́ fún aláǹfààní lórí àwọn kan bí tá ti ṣàtìyí tá ti ṣe ó dàbọ̀.